àìsàn kan tí àwa èèyàn a kì í máa ń fi taratara fura sí, tí a kì í kọbi ara sí, torí lóòótọ́ ẹ̀yìn dídùn ṣùgbọ́n ẹ̀yìn dídùn pé oríṣiríṣi. Àkúkú mọ̀ pé nígbà mi ẹlòmíì ò ní bàràdì ló ń dùn níbi egun ẹ̀yìn ìsàlẹ̀, ẹlòmíì ò ní níbi àárín, ẹlòmíì ò ní níbi òkè, ẹlòmíì ò ní níbi ẹ̀yìn ọrùn, ẹlòmíì gan ò ní nítòsí ibi orí. Egun ẹ̀yìn náà ló gùn láti ibi ọrùn lókè lọ́hùn títí dé bàràdì. Ṣùgbọ́n èyí tí a máa sọ̀rọ̀ lórí ẹ̀ láàárọ̀ yìí ni àìsàn kan tí àwọn eléèbó ń pè ní lumbar spondylosis. Àìsàn yìí ní í ṣe pẹ̀lú eegun ẹ̀yìn ní ìsàlẹ̀ ẹ̀yìn ni egungun eléyìí ló wà. Lumbar vertebrae ló máa ń affect eegun ẹ̀yìn ní ibi ìsàlẹ̀. Ṣé rí egungun ẹ̀yìn náà ló kúkú jẹ́ pé ó jẹ́ ohun tí ó lágbára tó gbé òpó ara dúró. Òun ló gbé wa, òun ló ń support wa. Bá a bá bẹ̀rẹ̀, eegun ẹ̀yìn ni. Bá a nà dúró, eegun ẹ̀yìn ni. Ní gbogbo ìgbà là ń lo eegun ẹ̀yìn tí a sì kọbi ara sí wípé eegun ẹ̀yìn ó mà là ń lò. Ṣùgbọ́n ní àìmọye ọdún téèyàn bá ti wá lò ó, tá a ti kúrú, tá a ti ga, tá a ti bẹ̀rẹ̀, tá a ti jókòó, tá a ti nà dúró, tá a ti ṣe oríṣiríṣi, tá a ti ṣiṣẹ́, tá a ti fi eegun ẹ̀yìn ṣe oríṣiríṣi, tí ó bá wá pẹ́, tí ọjọ́ ti pẹ́, àìmọye ọdún tá a ti fi ṣiṣẹ́, tá a ti fi nà, tá a ti fi kàkò, eegun ẹ̀yìn náà yóò wá máa yàtọ̀. Ní ibi ìsàlẹ̀ ẹ̀yìn ní tá à ń sọ lénìí yóò mọ yí padà. Àwọn àgbàlagbà tí wọ́n bá wá bẹ̀rẹ̀ nígbà náà, bóyá wọ́n kàn bend, wọ́n lè gbé kí pain kan lè wá bẹ́ẹ̀ kó kọ́kọ́ ṣe kíún, kọ́kọ́ rí pé nǹkan kan dùn àwọn bẹ́ẹ̀, ó ṣe kíún lẹ́yìn àwọn. Àbí màmá tó fẹ́ dìde, bí wọ́n ṣe dìde báyìí lágbede méjì, wọ́n kọ́kọ́ dúró, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní dìde díẹ̀, kò yá láti dìde bíi ti tẹ́lẹ̀ mọ́. Tàbí ẹni tó jẹ́ pé tó bá rìn, ìrìn tí wọ́n máa ń rìn, wọ́n lè rìn láti àdúgbò kan sádùúgbò kẹta tẹ́lẹ̀, tó wá di pé àti ẹ̀ ti parí street gangan, ó wá dogun. Ara rẹ̀ rèé. Àwọn àgbàlagbà máa wí pé ẹ̀yìn lásán ló ń dùn àwọn, ẹ̀yìn dídùn lásán ni, ọjọ́ orí ló fà á. Ọjọ́ orí ni lóòótọ́, ṣùgbọ́n lè má jẹ́ ẹ̀yìn dídùn lásán. Nígbà míì ó lè jù bẹ́ẹ̀ lọ. Ó lè jẹ́ lumbar spondylosis tá à ń sọ yìí, èyí tó jẹ́ pé àwọn eegun tó wá láti bí agbede méjì ẹ̀yìn lọ sísàlẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní degenerate, wọn ò lágbára láti ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́. Ṣé a kú mọ̀ pé gẹ́gẹ́ bí àṣà Adéronkẹ́ Ọmọọba, èmi ó sọ ìtàn kan fún yín tí ó jẹ́ kí a lè ní òye nípa àìsàn tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àti bí ṣe é ṣèyàn gangan. Lónìí, ìtàn bàbá kan tá wọ́n máa ń pè wọ́n ní bàbá Làwà lórúkọ wọn, ká ní Mr. Làwà, ṣùgbọ́n bàbá Làwà làwọn èèyàn máa ń pè wọ́n. Do ọmọ wọn kọ́ ló ń jẹ́ Làwà, àwọn fúnra wọn ni Làwà. Wọ́n gbà tí wọ́n máa pé bí ọmọ 70 ọdún ó lé kan. Nígbà tí mo mọ̀ wọ́n, bricklayer ni bàbá yẹn ti ṣe tipẹ́tipẹ́ fún àìmọye ọdún ní eré Ìkòròdú. Àmọ́ pé gbogbo ìgbà tí Ìkòròdú ń tán, àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ lọ ń kọ́lé sí gbogbo bẹ̀. Bricklayer oríṣiríṣi ni, so wọ́n ti fi àìmọye ọdún bíi 40 years wọ́n ti fi ṣe bricklayer. Wọ́n dẹ̀ ti jẹ́ pé wọ́n ṣe ń gbé blọ́ọ̀kù ni wọ́n bẹ̀rẹ̀ bu sọ́mọ́ǹtì tí wọ́n fi ń rẹ́lé, tí wọ́n fi ń ṣe gbogbo ẹ̀, tó ń gbé oríṣiríṣi nǹkan wúwo, bọ́n ṣe ń gbé sìmẹ́ǹtì náà ń ṣe gbá, ẹ ti mọ bí iṣẹ́ yẹn ṣe lọ sí. Ní gbogbo ìgbà yẹn o, ẹ̀yin wọn ò kúkú sọ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ó sú òun, àfi bára bá kan rò wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó jẹ́ pé ó normal for everybody. Ṣùgbọ́n nígbà tó yá, ó wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìrora díẹ̀ tí jẹ́ pé èèyàn kàn rò wípé ìrora tó kàn máa ń ròyàn náà ni. Nígbà tó yá, ó wá ń gbọ́n, kò ṣe nà, kò ṣe bend, kò ṣe nà bákan náà bíi ti tẹ́lẹ̀ mọ́. Lọ́jọ́ kan ni bàbá ìbá ní káwọn bẹ̀rẹ̀ mú nǹkan nílé. Àwọn gan tí ẹ̀ wá ṣiṣẹ́ òun púpọ̀ gan mọ́, ṣe mọ̀ pójú àwọn bàbá yẹn ò kí ń gbà. Wọ́n bá sì pè wọ́n síṣẹ́, wọ́n á pe àwọn tó yọ̀ǹgì sí wọn kán sì jọ lọ. Bàbá yẹn ò fi taratara ṣiṣẹ́ náà mọ́. Ṣùgbọ́n ọjọ́ kan ni bàbá ní wọ́n bá bẹ̀rẹ̀ pé káwọn mú nǹkan lẹ̀. Àti wá náà dúró bá di gan, àfi bíi pé ṣe lẹ́yìn bàbá ré síbẹ̀, ẹ̀yìn ò sì ré. Ló wá di pé do ní kẹ̀kẹ́kẹ́ díẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ sí ní nà. Àṣé ìbẹ̀rẹ̀ lèyí. Ìgbà tó yá ni ìrìn wọn bẹ̀rẹ̀ sí ní ṣe ní kékèké, tó bá rìn díẹ̀ wọ́n tún dúró. Tó bá wá dalẹ́ nígbà míì tí wọ́n bá sùn àti gbé ẹsẹ̀ wálẹ̀ gan, tó bá fẹ́ bọ́lẹ̀ lórí ibùsùn yóò wá di nǹkan láti dìde. Wọ́n wá rí pé ẹ̀yìn àwọn ò máa ń ṣọ̀rẹ́ àwọn mọ́. Wọ́n wá sọ́dà ṣàǹgbà yẹn pé ẹ̀yìn àwọn ò máa ń ṣọ̀rẹ́ àwọn mọ́. Ṣùgbọ́n ọmọ wọn tètè múra sí, ó tètè gbé wọn lọ sí ilé ìwòsàn. Ilé ìwòsàn ni wọ́n ti jẹ́ kó mọ̀ pé nígbà tí wọ́n ṣe x-ray tán ṣe àwọn kọ̀ọ̀kan náà rí pé eegun tó wá láti ibi ikùn lọ sí ìbàràdì lára bàbá yìí ńkọ́, ó ti kò lágbára bíi ti tẹ́lẹ̀ mọ́, ó ti ní wear and tear, ó ti degenerate bákan. Wọ́n wá rí wípé lumbar spondylosis ló ń ṣe bàbá. Ṣùgbọ́n pẹ̀lú iṣẹ́ àwọn physiotherapist, exercises díẹ̀díẹ̀, oúnjẹ jẹ ilé ìmájẹ̀tàn àtàwọn oògùn tí wọ́n fún wọn ní ilé ìwòsàn, láìpẹ́ ara bàbá yìí bẹ̀rẹ̀ sí ní gbé kánkán, ìrìn tún yá sí, ara tún lè díẹ̀ sí. Lóòótọ́ àìsàn yìí ó máa ń wá pẹ̀lú ọjọ́ orí ni, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó jẹ́ pé èèyàn lè manage, a lè manage fún àwọn bàbá, àwọn màmá wa. Kí gangan wá ni àìsàn tí à ń pè ní lumbar spondylosis gan? Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ní àìsàn tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú eegun ẹ̀yìn nísàlẹ̀ ẹ̀yìn. Ṣé àmì pé látọrùn, láti ibi orí lọ́hùn títí dé bàràdì eegun ẹ̀yìn ó gùn lọ gbọọrọ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n láti ibi ikùn, ibi àárín méjì ikùn, ibi tí ò ju bí tabaka egungun bíi 4 sí 5 dé ìdí nísàlẹ̀, ibẹ̀
ni lumbar yìí wà. So tó bá ti di pé àwọn egungun yóò lágbára bíi ti tẹ́lẹ̀ mọ́, wọn ò lè gbé nǹkan bíi ti tẹ́lẹ̀ mọ́, wọn ò lè move bíi ti tẹ́lẹ̀ mọ́, wọn ò lè ṣe bíi ti tẹ́lẹ̀ mọ́, ní apá ìhà tí mo dárúkọ yìí ní ìsàlẹ̀ yìí, òun ló ń jẹ́ lumbar spondylosis. Eléyìí ó ṣeéṣe kó jẹ́ pé àwọn disc, ṣe mọ̀ pé nípele disc báyìí lọ́lọ́run tó pọ̀ sí egungun ẹ̀yìn, ó ṣe kó jẹ́ pé lára àwọn disc yẹn wọ́n ti gbó, wọ́n ti dàgbà, wọ́n ti yinrin, wọn ò lágbára bíi ti tẹ́lẹ̀ mọ́, tàbí kó jẹ́ pé àwọn egungun tó wà ńbẹ̀ wọ́n ti yàtọ̀, osteophytes wọ́n ti yí padà, tàbí kó jẹ́ pé àwọn ligament bí iṣan tó gbé dúró lẹ́yìn yìí wọ́n ti yí sí ara àwọn nǹkan tí ó lè fà kí lumbar spondylosis ó bẹ̀rẹ̀ sí ní jẹyọ rèé. Tàbí kí joint, ṣe mọ̀ pé báwọn egungun ẹ̀yìn bọ́n ṣe tò ní disc by disc yẹn náà, wọ́n ní joint tó link wọn papọ̀, òun la ṣe lè bẹ̀rẹ̀ tá ṣe lè nà dúró. Àwọn joint yẹn náà ń ṣiṣẹ́ bá ṣe ń curve, bá ṣe ń straighten. Táwọn yẹn náà bá tún ti yinrin tí wọn ò lágbára bíi ti tẹ́lẹ̀ mọ́, àìsàn yìí yóò rápálá wọlé nìyẹn. Eléyìí wá wọ́pọ̀ pẹ̀lú kí ẹ̀yìn ó máa dùnyàn nísàlẹ̀, ẹ̀yìn nísàlẹ̀ láti bí ògóró ẹ̀yìn nísàlẹ̀ kó wá máa dùnyàn mọ́ bàrá àdí, ní kí wọ́n mọ̀ pé nínú egungun ni eléyìí gangan ni number 1 àpẹẹrẹ àìsàn yìí. Ká wá wo bí eegun ẹ̀yìn gan ṣe rí. Ṣẹ̀rí Ọlọ́run tó nípele bí mo ṣe sọ ni. Ó ní àwọn vertebrae tó jẹ́ pé àwọn ní egungun tí wọ́n tò pọ̀. Ó ní àwọn disc yẹn náà wọ́n pẹlẹbẹ tó tẹ̀lé egungun yìí. Àwọn yẹn ní bí shock absorber ara. Ó wá ní àwọn nerves tó tẹ̀lé pẹ̀lú. Ó tún wá ní ligament tó rọra support ẹ̀ tó gbé dúró. Ṣẹ̀rí pé eegun ẹ̀yìn tá à ń rí yìí, ká má mẹ́nu lọ sí gbogbo àwọn nǹkan bíi grey matter tó wà nínú o, àbí a lot of other things, ká má tẹ̀ mẹ́nu lọ sápá bẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan gbòógì 4 tó dìímú àwọn ni mo ti ṣàlàyé yìí. Ṣé wá rí pé tí nǹkan kan bá ti ṣe nǹkan kan lára mẹ́rẹ̀ẹ̀rin yìí, ó lè mú ẹ̀yìn dídùn yìí, ó lè mú dání. Bí ènìyàn bá sì ṣe ń dàgbà sí, àwọn díìskì yìí wọ́n mọ̀ gbẹ, wọn ò ní lágbára bíi ti tẹ́lẹ̀ mọ́, àwọn náà ń darúgbó. Àwọn egungun, nítorí pé àwọn díìskì yìí ti wá gbẹ, àwọn egungun yìí á wá máa hara wọn. Ṣé ẹ mọ̀ pé tẹ bá fi òróró sí nǹkan yóò mọ yọ ni, bí òróró ò bá wá síbẹ̀ yóò máa ha. Ẹ mọ̀ pé bí lẹ́kùn gan bá há, wọ́n lè ní ẹ lọ fi ọ́ìlì sí, torí pé friction, ọ́ìlì máa reduce friction, but tí ò bá wá sí ọ́ìlì yẹn bẹ̀ mọ́, àwọn egungun yẹn wọ́n máa gbára wọn, wọ́n máa kọlura wọn, wọn ò ní yọ̀ mọ́, wọ́n máa hara wọn. Àwọn nerves tó wà ń bẹ̀ náà, àwọn náà wọ́n lè ti tẹ̀ nígbà tí egungun náà bá ń kọlura wọn. Ṣe rí pé oríṣiríṣi nǹkan ló lè jẹyọ tó sì ní í ṣe pẹ̀lú ọjọ́ orí. Kí wá gan ni máa fa àìsàn yìí? Ẹ jẹ́ a gbé sókè. Bá a bá padà dé, á wá máa yànnàná ìdí nǹkan tí máa fa àìsàn yìí gangan, nǹkan tó ń fà á lára àwọn àgbàlagbà, lára ẹnikẹ́ni, àti nǹkan tí a máa rí téèyàn lè rí bí àpẹẹrẹ tó fi mọ̀ pé àìsàn yìí òun ló ń ṣe òun. Ẹ jẹ́ a gbé òkè náà, á padà wá.